kúrò lọ́kàn mi. Ìrònú ni lọ́sàn, ìrònú ni lálẹ́. Nígbà tó ti ẹ̀yà mo bẹ̀ sí mo ti kiri, mo fẹ́ fọtí pàrọ̀ mi rí, ṣùgbọ́n ṣe ni mò ń tanra mi jẹ. Ó lọ bí odidi ọdún kan kí èmi tó sùn. You have to look for something to do. It might be your own trade. Ó lè jẹ́ nǹkan tó mọ̀ láti lé. Ó lè jẹ́ talent èèyàn àbí you know, ṣá understand mi ṣá. So bí Europe ṣe wà ní láti advice ẹbí àbúrò ni o ṣe understand. Ọlọ́run á pẹ̀lú yín. Ọlọ́run nífẹ̀ẹ́ yín. Èmi náà máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣé wọn kò tẹ̀ jẹ́ bóyá bí ọ́fíìsì work kan lè bá mi rí tàbí bóyá kí n ṣàtẹ̀ máa wá nǹkan ṣe bó jẹ́ nǹkan náà ni mo lè máa rí ta ṣe rí yín. Ṣùgbọ́n kankan wà lọ́kàn mi tí mo fẹ́ gbé síta. Ṣé rí ìtàn ìgbésí ayé mi mo ṣe débí báyìí láti Nàìjíríà? Mo fẹ́ mo ti ń kọ́ ṣẹ́gẹ́. Ó dẹ̀ wù mí pé kí n tẹ̀ rí bá bí pépà tí mo lè fún wọn tó máa bá mi gbé jáde. Mo kàn fẹ́ káwọn yẹn kàn kà. Ṣé rí ìtàn yẹn ó máa ń mú mi lọ́kàn, ó máa ń ṣe ọkàn mi bákan bákan. Táwọn yẹn bá yẹ ti kà mọ̀ pé tí ó máa kúrò lómi. So ìyẹn ni mo ní kí n sọ fún yín. Màá kàn fún ọkàn tẹ̀ síta káwọn yẹn dẹ̀ kà ó tán. Nǹkan tá a bá ṣe ní pé there's a lot of magazines bíi ani Hello. Well, I have a friend. Anyway, I'm going to my company here. Tó ń ṣe pẹ̀lú one magazine company. Tell her to jẹ́ okay àbí Hello or something of magazine. Alfred, tó bá bá sọ̀rọ̀. Wọ́n á mọ nǹkan tó lè ṣe sí because ṣé wọn fi story tí wọ́n máa sọ Nàìjíríà ní ìwà àmọ́ fún olúmọ bóyá owó ọ̀tí náà yìí. I'm not me sure ẹ pé anything tó bá lè ṣe yẹn wọ́n pé Nigeria and the difference wa tó máa explain better. So tá a bá dé ilé ní sí tàbá wọn lé má bẹ̀ wọn dá mi. So tí bá rí nọ́mbẹ̀ àbá sọ̀rọ̀ ṣòrí pọ̀ ọ̀rọ̀ ní story dé ọ̀nà so nǹkan tá a bá rí àlewà fortunate kò jẹ́ pé ó lè help wa but tá a bá délé sí àwọn ohun bẹ́ẹ̀ rẹ̀ sí nọ́mbẹ̀ àti àbá so tó bá rí bá sọ̀rọ̀. Now, congratulations, we've read your script and we've decided that we're going to make your film. We enjoyed your script, so well done. You're going to make my script a film? A film? Yeah. Oh my God! Thank you very much. All right, I'll come to your office. No problem, no problem. All right, okay. Bí ìtàn ìgbésí ayé mi àti Àlíyà bí ṣe sọ mí dolóríire nìyẹn. Sinimá jáde tán gbogbo ayé bá tẹ́wọ́ gbà. Èmi náà wá di ẹni tí òyìnbó ń kí ní wọ́ọ̀dù ẹ̀sán. Ṣùgbọ́n àṣírí kan wà ó. Hello. Àwa ni. Má bọ̀. Okay. Jide. Kò ní kí n dá ìtàn ìmọ̀ ilé mi. Àmọ́ àwọn journalist ọjọ́ sí tí ẹni ẹ̀rọ ayé fún wọn náà ti fẹ́ dìtàn. Àti pé wọ́n sọ fún mi pé àwọn fẹ́ jẹ́ kí n tábìlì yẹn kó máa lọ lórí afẹ́fẹ́. Ó ti dà. Àlàyé yín dùn mọ́ wa ṣùgbọ́n mo fẹ́ kí ẹ ṣàlàyé fún àwọn ará ilé ìdí rẹ̀ tí ẹ fi ń wọ aṣọ funfun bálá nítorí àwọn ènìyàn kan sọ pé ẹ fi ń wá agbára kún agbára ẹ̀ ṣé lóòótọ́ ni. Ẹ ṣe olóòtú. Ṣé rí aṣọ tí mo wọ̀ yìí ó ní ìdí torí olólùfẹ́ mi. Olólùfẹ́ mi nígbàgbọ́ pé aṣọ funfun bí wẹ́lẹ́ ìtàn ó túmọ̀ sí ìfẹ́ tí ó lè gbà. Mo fẹ́ kí gbogbo ọmọ yìí pé kò sí nǹkan tó dùn tó ìfẹ́ òtítọ́. Olóòtú, kò sí. Ìfẹ́ òtítọ́ dùn.
kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí, ipò, ẹ̀yà tàbí èdè. Sí bó ṣe lè jẹ́ kankan tó lè ní túmọ̀ sí wọn. Bàbá Jamal ni bàbá Muyiwa ìjọ ìlú níṣẹ́ láàrin mi pẹ̀lú ẹ̀. Ìgbà tó ní ọmọ ìlú mi ò mú. Apààyàn ni ẹ. Yes, apààyàn ni ẹ. Jamal ni bàbá mi. Lọ Jamal, ọmọ ẹ̀ lèmi ti ń tọ́jú láti ọjọ́ ẹ̀. Wà á dé tán, ó tún yọ owó yẹn tí mi jẹ. Àríyá, èmi fi ẹsẹ̀ ọ̀sẹ̀ lò. Wà á yọ wà lálálẹ̀. Wà á máa ṣe pọ́n ìdọ̀tí. Kò ní bẹ́ẹ̀, bàbá kò ní bẹ́ẹ̀. Alágbèrè ni ẹ. Yes! Ìgbìmọ̀ dẹ̀ sọ wípé